MKO Abíọ́lá kì í gbàgbé kẹ́ tó rí olówó tó ní làákàyè bẹ́ẹ̀ ẹ̀rín jìnnà inú kó má gbàgbé kó tẹ nǹkan yẹn kó tẹ orí ẹni yẹn mọ́lẹ̀ Abíọ́lá ò ní ṣe. Alájà Simbi tó jẹ́ ìyàwó MK family Ìṣóàgà l'Abẹ́òkúta ni Ìṣóàgà yẹn ó ní owó tó pọ̀ olówó ni lásìkò ẹ̀ tí Alájà Simbi bá owó ńlé ó wá fẹ́ ẹni tí ò ní débi pé ẹyin tá à ń jẹ yìí Abíọ́lá sọ pé àkọ́kọ́ pé wọ́n jẹ ẹyin ní kíní ilé Alájà Simbi lòun ti jẹ. La ilaha illallah. Ẹyin. Bẹ́ẹ̀ ni. Àwọn adìẹ òye dáadáa gbà náà ni. Ẹyin dídín pẹ̀lú La iṣu ilaha illallah. nílùú olówó. La ilaha illallah Muhammadu Rasul. Pẹ̀sẹ́lú. Àmọ́ ká dẹ́yẹ ká fi iṣu jẹ́ ilé olówó lẹ́tì bá. Allahu Akbar. So ìgbàgbé olóore. ìgbàgbé olóore. Alájà Simbi yìí ẹ̀kọ́ lélẹ́yìí tá a kàn téèyàn tún fi kọ́ pàápàá jùlọ àwọn ọmọ ìsìn àti àwọn obìnrin àti nígbà tí Abíọ́lá ríṣẹ́ tó darí láti Glasgow ní Britain Scotland tó ti lọ kàwé oríṣẹ́ ní Pfizer ibi iléeṣẹ́ tó ti ń ṣògùn ẹ̀ wọ́n gba Abíọ́lá sí gẹ́gẹ́ bí accountant ṣẹlẹ̀ wọ́n pé gbogbo ìgbà yẹn ẹni wọ́n gbà sí iṣẹ́ tí wọ́n kọ́kọ́ fún níṣẹ́ báyìí tán torí iṣẹ́ wọ́n gbé mọ́tò bọ́ǹdì wọ́n wá fún ní ìjàpá Volkswagen ó ní wọ́n fún ilé tó wá rẹ́ǹtì tó ń gbé ó ń fi mọ́tò yẹn a fi kó àwọn ọmọ ẹ̀ lọ sí skul mọ́tò yẹn lòun pẹ̀lú ìyàwó ẹ̀ náà bá wọ̀ òun fẹ́ lọ kí bàbá òun ó wá lọ bàbá ní ìwọ ló gbé mọ́tò ṣé wọ́n fẹ́ mọ́tò nǹkan kan ìwọ ní mọ́tò ìwọ wàá gun mọ́tò níbo lòun wà ló bá gbé mọ́tò kalẹ̀ bàbá bá gba mọ́tò kalẹ̀. Allahu Akbar. ó ní Alájà Simbi òbí òun báyìí. La ilaha illallah. àwọn dẹ̀ fi kúrò pẹ̀lú àwọn ọmọ méjì àwọn fi lọ wọ bọ́ọ̀sì bọ́lẹ̀ kájà táwọn fi wá padà sílé sẹ́kọ̀ọ́. rahimahumullah rahmatan wasi'a. ìyàwó lóríire. so kò wá sí mọ́tò tí wọ́n máa fi kó àwọn ọmọ lọ sí skul ẹnìkan wá wà tó ń gbé fúláàtì tó sì kejì òun ìyẹn tó bá lọ bí iṣẹ́ yóò wá kó àwọn ọmọ yóò drop wọn ní skul ìyẹn lọ Abíọ́lá ò gbàgbé ẹ̀. Allahu Akbar. Allahu Akbar. kò gbàgbé ẹ̀. akramakumullah. so èèyàn gbọ́dọ̀ múre fólóore akramakumullah. so ní àwọn bá fẹ́ máa kà á ó pọ̀ lára rẹ̀ eléyìí kì í ṣe pé ẹnìkan ò sọ fún mi ẹnu Abíọ́lá báyìí ló fi sọ̀rọ̀ Allahu Akbar. lèèyàn fi gbọ́ gbogbo eléyìí Allahu Akbar. níjọ́ tí Sheikh Adam radiyallahu ta'ala anhu tí wọ́n lọ ṣàdúrà fún tán kó wa lọ òun ló sọ so bó ṣe rí nìyẹn. Family is not about blood. àbúrò mi ni ẹ̀gbọ́n bàbá mi ni bẹ́ẹ̀ ṣe papọ̀ yẹn lẹ́jẹ̀ ń gbà mí ó lè ṣe pàṣírà wọn ó já sí pé ẹ ní papọ̀ ẹ sì jọjọ jẹ́jẹ́ ẹ ní papọ̀ ẹ̀gbọ́n a máa takò àbúrò a máa takò ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ló gbà wọ́n ẹ̀jẹ̀ ló wọ́n yẹ ṣe family
It is about who is willing to hold your hand. Ta ló fẹ́ di ẹ mú lọ́wọ́ ńjọ́ tó bá tẹ̀rì You need ńjọ́ tó love. nídìí ẹni tó need the most ìgbà lágbájá yìí òun ló gbọdọ̀ yọ mí. La ilaha illallah. Family nìyẹn ẹni tó bá mú ọwọ́ ẹ̀ dání báyìí láti yọ ẹ́ family nìyẹn. Who can was that Aha. can wọ́n ní wàá lé fún wàá kama yóò dáhùn bíbélì sọ́ni. Sọ́ni. ló bá fẹ́ mọ ọmọ yẹ ẹni tó lè gbámú bí ìgbà tí wọ́n gbá ọwọ́ mú báyìí Allahu akbar. tó fi fàyàn sókè Akramakumullah. òun lọ́mọ yẹ o. Alekun kẹ́ kó máa bá baba Mawlana Sheikh Adam Abdullahi Al-Ilory. Bismillah kul huwa Allah.